interview ilé lágbára sà ẹ wò ẹ̀kọ́ tí wàá fojú mímu hàn lórí ọ̀rọ̀ pásítọ̀ àbí prophet Olúalọ́ àtìyàwó wọn. Ẹ wá gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ pátápátá lókè pápápọ́ sínú fọ́nrán ilé tí mo mú wá yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ nínú interview yìí, ó dàbí ẹni pé prophet Olúalọ́ lọ fẹ́yàwó ìpamọ́ síbì kan ni o. Pé wọ́n ti fẹ́yàwó kan tẹ́lẹ̀. Ọ̀rọ̀ yìí ní agbára o. Ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábọ̀ kò ṣeé má wò ní fọ́nrán eléyìí. Ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́ gbàǹkangbí ìṣẹ̀lẹ̀. Eléyìí ó ní agbára, ó ní agbára. Kọ́lọ́ máa gbà wá lọ́wọ́ onírúurú àwọn pásítọ̀ káàkiri ni o. Ẹ wo ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé, ẹ má yí kúrò ńbẹ̀. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́, iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà online TV òkè láwà téńté. Ìgbà tí àbúrò yín fẹ́ ṣègbéyàwó pẹ̀lú bàbá Olúalọ́, ṣé gbogbo àwọn ẹbí wọn pátá náà wá síbẹ̀? Pátápátá ló wá. Àti bàbá Olúalọ́ àti bàbá wọn àti ìyá wọn. Actually time gbà yẹn mi ò recognize praise bàbá yẹn, but mo rántí pé ẹ̀gbọ́n Olúalọ́ obìnrin àǹtí Julie wọ́n wá. Àǹtí Julie lórúkọ ẹ̀gbọ́n Olúalọ́. Bẹ́ẹ̀ ni ó wá. Ìyẹn Julia. Bẹ́ẹ̀ àwọn bí àgbàlagbà. Ìyẹn Juliana ló ń jẹ́ Julie. Ẹ máa sọ lọ. Ó wá nígbà yẹn. Bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ pípẹ́ bíi bàbá yẹn. Ọ̀tọ̀ ìgbà yẹn ti pẹ́ kó tó pé mo mọ̀ wọ́n ní torí pé bàtàbọ̀ mi bí first born. Torí bí Ìfàkì ló bí first born yẹn sí right. Ìfàkì ẹni ọ̀dọ̀ mi ló wà. first born tá ì ń sọ yìí ṣé bàbá Olúalọ́ náà bí fún? Olúalọ́ bí fún kò bí ọmọ kékeré ni. Mi ò tí ì débẹ̀ yẹn mo sì ń bọ̀. Àbúrò yín Ìyábọ̀ tó ọmọ ọdún mélòó? Kí lẹ sọ sà? Àbúrò yín Ìyábọ̀ ó tó ọmọ ọdún mélòó? Ṣé ìgbà tó ṣe wedding yẹn? Ìgbà tó ṣe wedding. Around 20. Ẹni? Hello? Kí lẹ pé? 25 years old ló ṣe wedding gbà yẹn. 25 years làbúrò yín gbà yẹn tó ṣègbéyàwó. Bẹ́ẹ̀ ni sà. Lẹ́yìn ìgbéyàwó yẹn ìjẹ́ àbúrò yín ó lọ kó bọ́kọ ẹ̀ nílé. Mi ò rò bẹ́ẹ̀ torí ìgbà tó kọ́ ṣe wedding yẹn sà. Èkó ló mú sí ní ọ̀dọ̀ ọ̀rẹ́ bí family friend ni. Ta ló mú wọn sẹ́kọ̀ọ́? Ọkọ ẹ̀. Ìyẹn bàbá Olúalọ́. Bí family friend bẹ́ẹ̀ ni. Bí family friend ni ló mú sí nígbà yẹn lẹ́kọ̀ọ́. So wọ́n pe má yẹn ní Adégòkè. Adégòkè ọ̀rẹ́ bàbá Olúalọ́. Bẹ́ẹ̀ ni sà. Bí family friend ṣá. But ní ìgbà kan náà kò ju bí 3 months tó fi àbúrò mi síbẹ̀ yẹn ìjà ṣàṣẹ láàrin òun àti Olúalọ́. Ta nìyẹn? Man family friend tábìlì mi ọ̀dọ̀ yẹn. Ìyẹn Adégòkè yẹn bẹ́ẹ̀ ìjà ṣàṣẹ láàrin òun àti Olúalọ́. Ó jẹ́ pé ó ṣàmú tábìlì máa ń pè mí pé àbábẹ́ ló ṣẹlẹ̀ fóun pé àtàwọn ìgbọ́n lè tilẹ̀kùn mọ́hùn kó lọ́ra kan ta kan ti gate kóun tó wọlé á ṣe máa gbá gate kí nǹkan kan gbà yẹn ni. So later ṣá ó ṣàní kó máa túbọ̀ ní Ìdó. Torí that particular time Alọ́ yìí orí òkè Èrìò ló bèsì sí. Gẹ́gẹ́ bí wòlíì bàbá orí òkè. Gẹ́gẹ́ bí wòlíì ní ìgbà yẹn orí òkè Èrìò ló máa ń wà throughout. Torí kan tí mo fi ráàrí sẹ́yìn ni pé mí gan mi mọ̀ tẹ́lẹ̀ ọ̀wá tábìlì mi tó padà sí Èkìtì tó wá sí Èrìò tó wá lọ sí bóyá ọ̀dọ̀ àwọn fámìlì ọkọ ẹ̀ ló wà ní Ìdó ńgbà yẹn mi ò ṣàmọ̀ tó ṣàṣẹlẹ̀ tí bá ṣàtìrí mo rí i pé kò sí ìfọ̀kànbalẹ̀ ní ara ẹ̀ ńgbà yẹn. Lára àbúrò yín yẹn. Bẹ́ẹ̀ ni kí ló ṣe ibùgàn mo rí yàn kan gan ọmọ tí mò ń sọ yìí gan second school ló wà ńgbà yẹn ogo ló fún mi lọ́wọ́ pé mọ́mì Tọ́lá kí ló ṣe àǹtí Ìyábọ̀ tí wọ́n rí báyìí. Mo ní èmi gan ò notice. Mo ṣàwá pé ìjọ kan kí ló ṣe ó ní kò sí kankan. Gbọ̀gbà kan tó ṣàmá sọ́dọ̀ mi àti long tó máa sí ọ̀dọ̀ mi ní Ìfàkì. Ó ṣàkójú bákan ní òdùn. Kí ló ṣe é? Ó ṣàgbẹ́rù ẹ̀ wá. Ó wá ní òun lọ sí òun ò gbé bẹ́ẹ̀ mọ́ òun. Tó bá jẹ́ tiẹ̀ máa bọ̀ ní ọ̀dọ̀ mi. Òun ò gbé bo mọ́? Ní Ìdó. Ìdó tí bàbá Olúalọ́ ní kó máa bọ̀.
ní ọ̀dọ̀ àwọn fámílì ọkọ ẹ̀ family ní ọkọ. bẹ́ẹ̀ ṣáàsọ ẹ nígbà yẹn òótọ́ bá má bínú máa bọ̀ ní ọ̀dọ̀ mi ní ilé bíbá ní Ìfàkì tó bó ṣàṣe wà lọ́dọ̀ mi yẹn títí and that time ó dà pé lóyún oṣù mẹ́ta nígbà yẹn. sóyún àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì. no first oyún ẹ̀ tó máa kọ́kọ́ ní oyún àkọ́kọ́. bẹ́ẹ̀ ni ó ṣáà lóyún 3 months pregnant lọ́dọ̀ mi mo ṣáà gbé wá sí ọ̀dọ̀ mi nígbà yẹn wípé kí ni mo lè ṣe o mo ṣáà mo tira torí wọ́n ọ̀nà ìgbà tó wà ní school torí ìfẹ́ UNAD ló wà ní school gbà kó tó. UNAD làbúrò yín yẹn wà UNAD bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tó ṣègbéyàwó tán wọ́n sì ń lọ school. ní Èkìtì State University bíbá ní Ìwòròkó. ẹni sùúrù ṣé ń gbà tí ìyàwó yín ṣègbéyàwó tán ó sì padà sí school. ó padà sí school. bọ̀ ìgbà tó ṣègbéyàwó yẹn tán ó padà sí school padà again bọ̀ tó ní oṣù mẹ́ta àti dọ́tí mo fi àìsàn ni pé torí ọ̀dọ̀ mi ló use mọ́ dáadáa tẹ́lẹ̀ nígbà tó wà ní school gan. tó ti bẹ́ẹ̀ sà ó sì wà ní school nígbà tó ṣèyàwó fún. so ẹ mọ̀ ó ti use mọ́ dáadáa torí every week ló máa ń ṣe ọ̀dọ̀ mi wá adé ní Friday or Thursday àpà ní Monday sí Ìwòròkó mi tí ó gbalé sí. tó kó ṣáàdì ìgbà tó ṣe wedding yẹn tán mo fi mọ àrísà pé kí ló ṣẹlẹ̀ ó wá ní pé wọ́n ṣe tìrìtì ibùgàn mélòó kí ní àtà ìgbà tí mo pé kò wá pì mo ṣáà mo tira ní ìgbà yẹn. pẹ̀lú oyún oṣù mẹ́ta. títí tó ṣàfi bí ọmọ yẹn. ọ̀dọ̀ yín ló bímọ sí. bẹ́ẹ̀ni bọ́ tó ṣàlóyún tó ṣàlọ síbi oyún yẹn ṣàlọ síbi 7 months. mo pe ilé tí wọn pé ṣó pọ̀lẹ́ pé kí àbúrò mi kó bímọ sí ọ̀dọ̀ mi mo wá pe ọkọ ẹ̀ òun máa sọ fún ìyàbọ̀ pé kó pe ọkọ ẹ̀ pé ìjọ sọ fún ọkọ ẹ̀ òfin yé pé mo bẹ́ẹ̀ jà but kò speak well. balẹ̀ o lè má ọ̀dọ̀ mi o lè má sùn sílé tó gbà wàá máa sùn sí ọ̀dọ̀ mi ipe tó wọ́n máa bímọ wà lè lọ sí ilé ẹ̀tọ́ ìmọ̀ káwọn ẹ̀rá Èkìtì lè ṣe wọ́n lè máa sọ̀rọ̀ pé bó ló ṣe wedding fábùrẹ̀ sílé tó rí ilé ọkọ jòkó ẹ̀dẹ̀ gbogbo aṣọ kùdẹ̀kọ́ lè máa sá ní oòrùn tó ìgbà yẹn ọkọ̀ ẹ̀ ṣàgbọ̀n ó gbálé fún sísàlẹ̀ bí ọ̀dọ̀ mi àjọ lọ wálé yẹn. ibo làdúgbò yín yẹn. Omi Oníyọ̀ street. Omi Oníyọ̀ níbo nìyẹn. Yọ̀ street Ìfàkì. Ìfàkì Èkìtì. ṣé ń gbà tí bàbá Olúwalọ́ wá gbalé fún wọn ìyàwó wọn kó síbẹ̀. náà kò yẹ kó tó ṣe bọ̀ ìgbà tó bá ti di pé má nìyẹn máa wá sí ọ̀dẹ̀. òkè tí bàbá Olúwalọ́ bá fẹ́ wá sọ́dọ̀ wọn wá jọ pàdé bẹ́ẹ̀ once in a week a lọ sílé ibẹ̀ yẹn very early a kúrò níbẹ̀ ìgbà míì kò lè jẹ́ kí alẹ́ gẹ́gàn ló máa kúrò tó máa lọ sí ibi orí òkè padà. ibi orí òkè padà. tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn nìyẹn àbí wọ́n bí kìíní wọ́n bí kejì wọ́n bí kẹta. ìgbà tó bí kìíní yẹn ó lò bí like 4 or 5 months ní ìbíbà ó wá kó lọ sílé ẹ̀ ní Adó. ilé ta ni. ilé tí Olúalọ́ tí wọ́n kọ́ tó kọ́ fún ní Adó. ibẹ̀ ló wá kó lọ sí ìṣó ibẹ̀ ló ti bí second born but third born tó wá lóyún ẹ̀ kó tó kó Nàìjíríà ó wá lọ bí sí France ibi tí ọkọ ẹ̀ mú lọ sí. mò ń bọ̀ ẹ ní sùúrù ẹ mọ̀ jà á tì fún àwọn kankan kí lorúkọ àkọ́bí. àkọ́bí èmi fún torí ọ̀dọ̀ mi ìgbà tí èmi mu ti ra èmi fún ní orúkọ kan nígbà yẹn. orúkọ wo. mo fún ní ọ̀nà ọpẹ́ mi pọ̀. ibo lẹ ti ṣèkó mẹ́. sá. ibo lẹ ti ṣèkó mọ́ àkọ́bí yẹn. Ìfàkì ní ṣọ́ọ̀ṣì tí ló ti lọ́sọ̀gàn lórúkọ ń gbà yẹn. ṣọ́ọ̀ṣì wo. Winners Chapels of Power ni wọ́n ti ṣé bàbá Olúwalọ́ wà ń gbàtà ṣàkọ́bí ṣé wá bẹ̀. ó wá bẹ̀. Winners Chapel of His Power náà ti ṣe. wọ́n gbà kẹ́ ṣe ní némì ní Winners Chapel. bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ bẹ̀ gan ló wá ṣe némì gan níbẹ̀ náà wá ṣe ìgbà tádẹ̀ tún gbọ́mọ wọlé gan ṣọ́ọ̀ṣì gan ló tún gbọ́mọ wọlé sí. ṣọ́ọ̀ṣì Winners yẹn náà ni. bẹ́ẹ̀ ni Winners Chapel of Power. ẹlẹ́ẹ̀kejì ńkọ́ bọ́lá ti ṣe kó mẹ́. no Chapels of His Power sorry Chapels of His Power ni church yẹn lórúkọ church yẹn. Chapels of His Power. bàbá Olúwalọ́ náà sì jókòó síbẹ̀ nígbà tó ṣe kó. ó jókòó síbẹ̀ níjọ́ gangan níjọ́ bẹ́ẹ̀ ni olófún ọmọ ẹ ní orí ọ̀fẹ́. orí ọ̀fẹ́ Olúwa. bẹ́ẹ̀ ni sà. ọmọ ẹlẹ́ẹ̀kejì ń bọ́lá ti ṣe kó mẹ́. Adó náà ti ṣe kó mọ́ ẹ. nílé tí wọ́n kọ́ fún wa àbí. bẹ́ẹ̀ ni sà. àwọn CAC ló wá ṣèkó mọ́ àbí church míì náà tún ni. but actually ìjọ tó ṣe ní mi second born ẹ mi ò sí lára rẹ. ẹ sí around ó dà. mi ò sára. now ìgbà tó wá di pé wọ́n kọ́ ibi tí wọ́n kọ́lé fún wọn sí ǹjẹ́ mọ̀ bí àbẹ̀bọ̀ Olúwalọ́ lọ ń sùn tí wọ́n bí ẹjọ́ ń gbé gẹ́gẹ́ bí tọkọtaya.
but actually náà bí wọ́n ṣe ń ṣe náà nígbà yẹn náà ṣe ń ṣe lọ. bí wọ́n ṣe ń ṣe ní ìgbà yẹn pé kó wá kó lọ sùn tọ́ máa wá tọ́ máa lọ. kó wá kó tún lọ tí mo ti mọ̀ mi rò pé ó sorunjọ́ méjì àbí ọ̀sẹ̀ kan sí ọ̀dọ̀ àbúrò mi yẹn rí. now ìbéèrè tí n fẹ́ bèèrè lọ́wọ́ yín rè kí ǹjẹ́ àbúrò yín ever sọ fún yín rí pé bàbá Olúalọ ti níyàwó kankan tó fẹ́ hùn. kódà to God we made mention ẹ̀ rí fún any of his family pé. ẹ̀yin náà sì gbọ́ rí. èmi ò kàn gbọ́ lẹ́nu ẹ̀ rí pé ọkọ òun àti fẹ́yàwó rí o. Olúalọ sì bímọ kankan rí. débi pé ó kàn ti bímọ kan fún òun rí. but ọ̀n ti gbà táwọn nǹkan báyìí wá ń ṣẹlẹ̀ làwọn ń gbọ́dọ̀ oríṣiríṣi pé pèbó ti bímọ mẹ́ta tẹ́lẹ̀ ó ti fẹ́yàwó kan tẹ́lẹ̀ ìgbà tó tún fàbúrò mi gan èèyàn márùn ló fún lóyún ó ti bímọ márùn. ẹni sùúrù ìyẹn ò tí ì kàn mí ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí aspect yẹn. now ìgbà tán wá lóyún àbígbẹ̀yìn kí ló ń tó fà á tán fi gbé àbúrò yín lọ France. náà ìgbà tó lóyún last born yẹn ṣe ń gbọ́ sà. ó ń gbọ́ yín. ìgbà tó lóyún last born yẹn ni ó fi gbé àbúrò mi travel out. kí ló fà á. èmi wọn tó fà á ń gbà yẹn ó ṣàṣàdé even gan ọjọ́ ìgbà tó jẹ́ pé bóyá ọkọ̀ ẹ̀ tó rọ́kọ̀ kì í pè é mi. ó ti rẹ̀ sàbọ̀tẹ̀ ní àtàbúrò mi ó ní a máa ń sọ̀rọ̀. àbúrò yìí kan sọ fún yín pé ok. àbúrò mi ló ṣàpè mí níjọ́ kan ó wá ní sista pé ọkọ̀ fẹ́ mú òun travel out ó wá ní sí pẹ̀lú bó ṣe wà ní condition báyìí ó wá ní òun á lọ sí òun fẹ́ mú ọ̀pá mo ní òkè o kò sí problem pàtó kúkú wà Nàìjíríà náà àkókò rí ọkọ̀ náà mọ̀ ẹ́ pé bóyá wà tọkọ ẹ̀ jùjọ gbé ní tọkọtaya kódà gan torí ìdí ẹ̀ gan ni mọ́mì mi ṣe wá state tí ọ̀dọ̀ ẹ̀ ní Adóńgbà pé kó má dẹ̀ pé máa fi lonely pẹ̀lú òun àti àwọn ọmọ. ìyẹn nílé tí wọ́n kọ́ fún wọn. ní ẹlẹ́tẹ̀ẹ́ṣẹ́ ilé tí wọ́n kọ́ fún ní Adó tó mọ́mì ló máa wà lọ́dọ̀. ṣé ńgbà tí wọ́n ń travel yẹn tó fẹ́ lọ France yẹn ṣé àwọn nìkan náà lọ ní àbáta àwọn ọmọ méjì. no òun àtàwọn ọmọ méjì lọ lọ. nígbà àtọyún. àtọyún inú ẹ̀. ó tọ́dún mélòó báyìí. tí n bá ṣe kí ni kò máa lọ síbi 10 years báyìí. 10 years. no I mean no àtàtà small be 10 years ya. 10 years now láti ìgbà tí táàbúrò yín dé France yẹn tí wọ́n land ǹjẹ́ pè yín lórí fóònù. ó pè. ọdún mélòó ẹ fi jọ sọ̀rọ̀. a máa sọ dáadáa but nǹkan tó gẹ̀ pé tí mo chat pé mo ti gbóhùn ẹ̀ dáadáa jù ó ní year 2022. lẹ́tí gbóhùn wọn. close to 3 years báyìí. mo ṣàmọ̀ pọ̀ ọmọ mi kan first born mi fẹ́ ṣe wedding báyìí. so a ṣàpè dáàrin ọ̀sẹ̀ yẹn a fẹ́ ṣe wedding ni mo ti gbóhùn ẹ̀ last. kí ni ọjọ́ sọ́ngbà tẹ̀ pé wọ́n fún wedding. a kò sọ nípa wedding pé a kú múra òṣìṣẹ́ mi kó ṣàṣàdúrà fún ọmọ yẹn báyìí then ọjọ́ kejì ọjọ́ Sunday wedding yẹn a lọ ṣe Thanksgiving church kọ́lẹ̀ tún wọlé sórí fóònù yín ó tún kí mi ó bá pẹ́ gbà ni mo ti gbóhùn ẹ̀gbọ́n. gbogbo ìgbà tí wọ́n wà ní France yẹn ìjà àbúrò yín ever sọ kankan nípa ọkọ wọn fún yín. kò tẹ̀ sọ fún mi ju gbọ́ kan rí ó ti pẹ́ ó ṣàní sísá mi bá mi pray ó ní sísá ó ní òun àtọkọ òun ó ní wá sí ọ̀dọ̀ òun náà ló gbà kọjá ó ní kò yà sọ́dọ̀ òun ṣe pé kò tẹ̀lé kí àwọn ọmọ ẹ̀ wípé ó blọ́ọ̀kì nọ́mbà ọmọ wọn wípé kò tẹ̀ kí wọn kò béèrè àlàáfíà ọmọ náà ní kó bá ó ṣàkàbà bóun gbàdúrà ó ṣàní kó fi ọkàn rẹ̀ balẹ̀ nígbà pé kò sí kankan pé àlàáfíà ni. àwọn ọmọ yẹn ṣé obìnrin làwọn mẹ́ta àbọ̀kùnrin. rárá sà ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. ọkùnrin làwọn mẹ́ta pátápátá. bẹ́ẹ̀ gbàtà pé ìlú àwọn ní àwọn ti bímọ France o ọkùnrin làwọn tún bí. ó pè mí. now nọ́mbà tí wọ́n fi máa ń bá yín sọ̀rọ̀ nígbà tó wà ní France yẹn ìjẹ́ yín padà pé nọ́mbà yẹn láti gbà yẹn. mo pè láti gbà yẹn. kí ló wá ṣẹlẹ̀. kò lọ́nì. kí ló ń kọ kí ló ń sọ. ẹ mọ̀ á gbé síbi voice notes. inbox. nǹkan tó máa ń ṣẹlẹ̀. nígbà tí machine bá ń bá yín sọ̀rọ̀. exactly. ṣé nọ́mbà yẹn ṣì wà lọ́wọ́ yín. ó wà lọ́wọ́ mi. ó wà lọ́wọ́ yín. ó dà kí mo ti rí tẹ̀ kúrò ó wà lọ́wọ́ mi. ó wà lọ́wọ́ yín ẹ gbọ́dọ̀ wá o. ok. ó wà lọ́wọ́ yín yẹn a ní ìdí ẹ̀. ó wà lọ́wọ́ mi. torí nọ́mbà yẹn náà ṣe pàtàkì. now láti ọdún kẹta báyìí ẹ gbúrò àbúrò yín mọ́. ẹ mọ nǹkan tẹ́mi ò fi pè mọ́ torí ní kó tó di ọdún yẹn gangan mọ́tí mi lọ sí program ọkọ ẹ̀
lẹ́kọ̀ọ́ àbí níbo. lẹ́kọ̀ọ́ náà ni ní Jesus City lẹ́kọ̀ọ́. so wọ́n wá dé láti ibẹ̀ ńgbà yẹn 3 days after wọ́n tí wọ́n fẹ́ lọ sí èkó náà tó máa ń ṣọdún. so wọ́n á lọ sọ́jà pé ká lọ rà kan ní ọjà Bísí. on the way coming back home bí màmá ìṣá ṣe fẹ́ǹtì nìyẹn. ìyẹn girama. bẹ́ẹ̀ ni bọ́lá ṣe fẹ́ǹtì nìyẹn ara àgbẹ̀gbọ́n ló ṣáà pè mí mo ṣáà lọ bá wọn ẹgbẹ́ àpèyàbọ̀ àmì bá dáhùn pé àwọn ti pèyàbọ̀ pé láti bí ọ̀sẹ̀ kan pé kò kì í gbé kọ́ọ̀lù àwọn ọmọ kí ló dé nínú bá pè orí green gbà ẹ̀ kò gbé so inú yẹn ló kọ́ àbí mi pé so káyọ̀ pé màmí náà kú náà bọ́mọ yóò ṣe ní gbé kọ́ màmí nìyẹn èmi ò kọ́ mọ́ pé èmi á bìlì pé ọmọ ìṣe wá dájú so ní tiwọn báyìí pé ìyá ẹ̀ pé kódà pé ṣọ́ọ̀ṣì ọkọ ẹ̀ ni màmá yìí lọ sí tó ní òtútù wàhálà kankan tó ti ṣètò ẹ pé kò rest fẹ́ kó rest àgbàlagbà ní stage yẹn pé kó ẹ kó rest kò jẹ́ kó rest tó tún lọ pé káàkiri kó wà ṣáà máa bá nù fẹ́ ṣòkò yàtọ̀ ní màá lè padà gẹ́gẹ́ bí àkọ́bí ńgbà yẹn mo ní màá lè kúrò mi báyìí pé mi ní jẹ́ kó ẹ̀yin làkọ́bí wọn. bẹ́ẹ̀ ni mi ní first born wọn pé màá lé ọmọ yẹn padà pé mi ní jẹ́ so èmi wàá pè é mi nǹkan bó kí náà ti pè pé irú nonsense wo nìyẹn kẹ̀ so lèmi ò kàn fi pè é ní gbogbo táìmù tá a fi ṣọdún ẹ̀mí but still gẹ́gẹ́ bí ẹ̀gẹ́ mo wá wò pé ìgbà kan mo wá pè máàmì gánà mo ní àṣekò pé ń gánà àṣekò kí fọdún ní máàmì ní kò pé àwọn o so èmi náà kẹ̀ tó bá dẹ̀ tó báyìí mọ́dé olóhùn máa ń pè láti máa ríbu gan ọ̀wọ́n báyìí òun máa kọ́kọ́ kọ́ọ̀lì mo kọ́kọ́ máa rí ìdájí ríbu gan ṣọ́ọ̀ṣì mo ti máa rí kọ́ọ̀lì ẹ̀gbá mi inú kápẹ́nì rẹ̀ mo wá wò pé ọmọ yìí náà máa pè mí mo tún pè é the same thing bẹ́ẹ̀ àjọsọ̀rọ̀ mo tún pè é ní ìgbà yẹn kò ṣáà respond títí mo bá ṣáà mo ṣáà wá ń pè pé kí ló ṣe ọmọ ẹ̀kẹ́ kí ló ṣe mo ṣáà wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àbúrò mi ṣé ìbúrò ọmọ à ń ṣe àwọn òkú rẹ̀ o mo tẹ̀ fún akọ́ tó tẹ̀ close pẹ̀lẹ́ dáa wọ́n ní sàwọn òkú rẹ̀ rà pé irú nǹkan kí wọ́n mẹ́sẹ̀gì lórí fóònù pé wọ́n máa mẹ́sẹ̀gì pé kò ní reply wọn nǹkan ọ̀kan bẹ́ẹ̀ yẹn. ǹjẹ́ ẹ̀yin àti màmá jọ lọ sọ́dọ̀ bàbá olúwa lọ rí? mo tẹ̀lé wọn lọ rí nígbà tó ìkọ́kọ́ ṣẹlẹ̀ tí màmí sọ pé ó pe àwọn torí màmá yẹn wá aṣọdún lífàkì gbà mí ìjẹ́kọ́ lọ sẹ́kọ̀ọ́ mo wá ní wọ́n wá sọ́dọ̀ mi wọ́n fi kọ́ ọ̀dọ̀ mi lálẹ́ nípa lọ sùn sí ọ̀dọ̀ tiwọn náà wọ́n ṣe dé nìkan bí after 9 nìyẹn ẹni tẹ wà mí kí ló dé wọ́n wá ní àpé kí n wò kan tí bàbá orí ọ̀fẹ́ send sí àwọn ní orí fóònù kí ló send sí ní orí fóònù ó wá bọ́ sí voice note mo ṣàwá àwa play wọ́n ṣàgbọ́ pé màmá ẹ kújọ́ mẹ́ta o òun ní kóun fi ẹjọ́ ìyá orí ọ̀fẹ́ kóun fi sùn yín ni o tó bá ti provide àmọ́ fóun láàrin ìjọ bíi mẹ́ta o kó má pè òun mọ́ láéláé pé tó bá lẹ́nu kan tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn kò sí ọwọ́ òun kankan níbẹ̀ o pé títí Jésù máa fi dé pé òun ò ní gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ mọ́ tó bí màmí ṣàṣewá rọ̀ṣẹ̀ wá mi gẹ́gẹ́ bí abiyamọ kí lẹ fẹ́ ṣe báyìí bó ló wà màmí ló wà lẹ́kọ̀ọ́ ní Jesus City o wọ́n ṣe bí àyíṣà ṣe gí ní ìdájí nìyẹn mo sọ́dọ̀ mi náà gbà wá mo ṣẹ̀sùn dé títì ìgbà yẹn wọ́n ṣàlọ́ba ní Jesus City ní John bámá dẹ̀ ṣe lóun ṣe débẹ̀ ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní mi ò sí bẹ́ẹ̀ o but mo ṣàwọn màmí ò lè parọ́ mọ́ ó ṣàṣe ní ó ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀tún òun yẹn tó bẹ̀rẹ̀ sí ń bára tó bẹ̀rẹ̀ sí ń sọ̀tún tó ń pariwo léun lórí níbẹ̀ pé kí lóun wá kóun jáde kóun máa lọ kíní kan pé kò tẹ̀ bẹ́jú wo àwọn ará wọn ní rẹ̀ bá kí wàá fi ọwọ́ tiẹ̀ ń jà tó ní kọ́ máa ń sọ̀tì àgbàlagbà báyìí pé kò ẹ̀ kó rí bẹ́ẹ̀ màmí sọ pọ́ìntì kan nígbà tí mi nìyẹn lálẹ́ wọ́n ní ọwọ́ iṣu wọn ló àbí kí ló máa ń sọ Yorùbá iṣu òun ló tọ̀ iṣu wọn ló tẹ àmọ́ nígbà mi ẹ má sọ bẹ́ẹ̀ èmi náà wà nílé ọkọ bẹ́ẹ̀ mi lè máa jà pẹ̀lú ọkọ mi kò sọ́kàtà tó kì í jà kò bí àwọn nísàfẹ́ lọ láti Ìfàkì wá sí Èkó irú yẹ̀yẹ́ òye kí wá nìyẹn tó lè kọ́ máa jẹ́ wòlíì nàbí kí ló ń pè kò ẹ̀ kó níbẹ̀ so àti gbẹ́ mo wá pè àbọ̀ pé kí n dé ṣọ́ọ̀bù kùtù àpé kò nǹkan tí ọkọ̀ ẹ̀ sọ kó làgán gan mo tún tẹ̀sẹ̀ gan lórí fóònù pé wò kan tọ́kọ ẹ sọ sí màámi irú ànífẹ́ òṣìwò yẹn ṣó fi màámi wọ́lẹ̀ ní iwájú ọkọ̀ ẹ̀ ní lórí fi yẹ pé yẹ̀yẹ́ tó máa ń sọ̀tẹ̀ láàrin ibi yẹn pé kò dáa o tó màámi gan sọ pé ṣọ́ọ̀ṣì gan làwọn sùn sí pé kò tẹ̀ aláwọ̀ káwọn kan kò tẹ̀ bèrè báwọn ṣe sùn báwọn ṣe jí pé ibi ṣọ́ọ̀ṣì gan làwọn lọ sùn sí. ìgbà tẹ́yìn wá gbọ́ ọgbó eléyìí ṣe wá tẹ̀lé màmá débẹ̀ lẹ́ẹ̀kan rí. ìgbà tí màmá tó máa sọ gbogbo nǹkan bẹ́ẹ̀ fẹ́ mi torí kò ń pè mí ìyá ìyàwó ẹ̀ náà ìbùkún ìyá ìyàwó gan kò ń pè mo lè sọ kò ń pè wọ́n àfi mo wá ní kó kà tó mú lòkò mídìí o yẹ kí ìfẹ́ lọ sí Èkó torí gbogbo time gan another year news dáhùn ẹbí January títí di December tó fi ṣe another program kẹ́ imagine mo wá gbé rẹ̀ náà àti wọ́n ṣàjìjọ lọ torí mi ò mọ̀ bẹ̀ àṣàjìjọ lọ sí
Jesus City yẹn. ṣe wá rí bàbá Olúalọ. Mi ò rí mo dẹ̀ tún rí but ìgbà táwa dé Jesus City yẹn tó dé àfi rí àwọn kọ̀ọ̀kan níbẹ̀ irú man kan wà bẹ́ẹ̀ ṣé pastor ṣọ́ni báyà bìtà náà ti ẹ̀ ń porúkọ ẹ̀ ó wá ní ṣọ́ọ̀ṣì náà Ṣàdó náà bẹ́ẹ̀ ara àwọn wòlíì ẹ̀ náà ni màmí gan sọ fún mọ́tò gan pé torí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ṣe tẹ̀lé wọn wá àdẹ̀jọsọ wọn náà wọn nígbà yẹn pé ok o báyìí ni pé bóyá tún gbọ́ ló ṣẹlẹ̀ àwọn náà gan wà rí ẹ̀ tó ìgbà tí mi sá máa débẹ̀ mo wá rí ìkànnì ọmọ wòlíì ẹ̀ wọ́n pè ní Dèjì ara ọmọ wòlíì ẹ̀ náà ni wọ́n pè ní brother Dèjì so èmi àti ẹ̀sẹ̀ tó rọra dáadáa torí èmi àti mo mọ̀ ìgbà tí mo ṣàdé bẹ́ẹ̀ mo wá ní mo sọ pé mi ò ní jẹ́ kí n rí wọ́n á ní mi fẹ́ rí fún ti tèmi ni òkè pé mo fẹ́ rí fún nǹkan kan o I understand so on get there mo ṣàwárí mo ní mo fẹ́ rí fún mi torí ó ń ṣe kásẹ́lì ìgbẹ́ náà mo ti lè rí mi ò ṣàwá kò jẹ́ kí n rí aṣá ló wá pè mí ọkọ tí wọ́n á notice bẹ́ẹ̀ ni pé ọlọ́mọ ẹ̀ka àbúrò mi ṣe lé wọ̀ kò sí bí wọ́n ṣe lè kérékéré nídìí àná this is like that òkè rẹ̀ dín kò wò gbìyànjú pé àwọn ẹgbẹ́ ẹ̀wọ̀n pé kọ̀ọ̀kan mi rántí ìgbà tẹ́ pé ó ń fẹ́ àbúrò mi tẹ́ pé ọ̀dọ̀ mi fàkíì ó kọ́kọ́ mojú kó tó mọ àwọn ará Èkó torí màmí wà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn. ìyẹn bàbá Olúalọ àbí. bẹ́ẹ̀ni Èkó èmi Ìfàkè lájijọ Ìfàkè ló máa wá sí táǹtà kó tó mọ màmí èmi ló kọ́kọ́ mọ̀ tó máa rò pé kátẹ́pá ti owó tì ṣé ẹlòmíràn ẹ̀yin wọn ṣáà lánàá ara àwọn lélẹ̀ ìpínlẹ̀ kan ó yẹ kó recognize ibi tá a wà yàrá tá a dé sí ibẹ̀ ló máa ń gbà lọ gbà jáde gbà wọlé this was why òkè ẹ̀dínlẹ̀ kan kó tẹ̀ kọlẹ̀ kó pé ẹ̀ lóò màmá pẹ̀lẹ́ o báwo ni náìtì o ẹ̀gbọ́n ìyàwó mi kò yọjú sí mi ọ̀hún tìgbà tí mo fẹ́ máa lọ mo ṣáà pé mo ṣáà fẹ́ gùnkè pé kí n lọ rí lókè ní ìgbà yẹn mi ò rí náà àwọn àlejò wà ń bẹ̀ ìgbà tó ṣàmáyá ó sọ̀kalẹ̀ ó fẹ́ máa lọ sí òun náà fẹ́ máa lọ nínú ṣáà já mi àṣà ìgbésàn síta báwo ni kinní kan báwo lẹ́sẹ̀ àmọ́ ló wà òkè kó lẹ́sẹ̀ ní báyìí sí àmọ́ náà ní fi ṣe operation sí mi ó ní kán lọ gbé oyin fún mi ńgbà yẹn pé kí n máa fi pa nìkan ni mo gbà lọ́wọ́ wọn oníṣìṣà àríra. ẹ̀yin ò sì béèrè àbúrò yín mọ́mẹ́ǹtì yẹn. ẹni ìgbà àwọn èèyàn pọ̀ sọ́dẹ̀ òdẹ wa gbọ́ bí ó ti mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ṣáà ní ṣìṣà àríra. àtìgbà yẹn rí wọn mọ́. àtìgbà yẹn mi ò lọ torí program kan ṣe gan last year gan tí wọ́n mú kí n tún tẹ̀lé wọn lọ mo ní mi ò lọ ibì kankan. now ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ ilé báyìí awuyewuye tá à ń gbọ́ káàkiri ohun tẹ́ ń sọ tẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa báyìí ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n Yẹ́misí tẹ́ jẹ́ àkọ́bí ilé wọn láti ọdún kẹta báyìí ẹ̀ gbúrò àbúrò yín. àgbúrò ẹ̀ sà. ǹjẹ́ ẹ ní nọ́mbà bàbá Olúalọ lọ́wọ́. mo ní nọ́mbà ẹ̀dá ni bọ̀ kò lè gbé láéláé. sẹ́yìn pé wọ́n rí. èmi ò pè é sínú tó fẹ́ ti pè fún bọ̀ táìgbà tọ́rọ àwọn àtàbúrò mi yẹn ń ṣẹlẹ̀ mo pè dáadáa mo dẹ̀ tún bá sọ ní WhatsApp kò gbé call. mo dẹ̀ reply yín. mo tún ṣe voice call àtọ́ kò kàn reply mi rí. ó wá tó ọdún mẹ́ta báyìí tábánikà kà á lẹ́yìn tí rí àbúrò yín tó ń jẹ́ Yẹ́misí mọ́. bẹ́ẹ̀ni. ẹ sì ń wò pé ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni sọ ni lọ bẹ́ẹ̀ni. pé kí bàbá Olúalọ kán bá yín sọ bí tíyàwó ìtàbúrò yín wà. nǹkan tó kàn tẹ̀ wá dùn mí ni bíi kò tí ì pé a month bíi 3 weeks ago báyìí wọ́n ní ó ń ṣó fọ́tò àwọn ọmọ yẹn ọmọ àbúrò mi tó dẹ̀ pé totally wrong ni ẹ̀ sà. kì í ṣe àwọn ọmọ yẹn. fọ́tò ọdún bíi 10 ló ń ṣe tó lóun kọ́ wọn ní kẹ̀kẹ́ ẹ gbọ́ ẹ bá wa sọ fún ibi kí tọ́mọ ẹ bá wà kó gbé kẹ̀kẹ́ kó pa kẹ̀kẹ́ tí o kó mú fọ́tò kó dúró tí ẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ báyìí kọjá fọ́tò kó pòsò pé kọ́ afẹ́ gbóhùn àbúrò wa. ìyẹn ni pé fọ́tò ẹ̀họ́ náà rí fọ́tò yẹn o ẹ̀ń tó sọ wá ni pé ńgbà táwọn ọmọ yẹn wà Nàìjíríà. bẹ́ẹ̀ ni sà. ni gbàyẹ̀mọ̀ tí ìbíyà àbí kẹ́yìn gan. lásbọ̀n gan wà lọ́wọ́ ìyàwó gbà bí mo ṣe rí fọ́tò yẹn. ó wà lọ́wọ́ ìyàwó lóòótọ́. lásbọ̀n France ló wà gbà wọn ò sí Nàìjíríà gan France ló wà. ìgbà yẹn ni fọ́tò ìgbà yẹn ni. ló ń ṣò. àkọ́bí gan ti máa tó ọmọdún mélòó báyìí. ó ti lọ sí bí 14 years old báyìí. 14 years. bẹ́ẹ̀ni. fọ́tò tẹ́yìn dẹ̀ rí yẹn kì í ṣe fọ́tò gbẹ̀gbẹ̀. bẹ́ẹ̀ni sà. so I need the photo yẹn recent one báyìí kó mú ìyàwó ẹ̀ tira àtàwọn ọmọ yẹn kó bá wọn sọ̀rọ̀ ni. ohun tẹ́yìn ń sọ báyìí ni pé bàbá Olúalọ o a ní àfúnyín lọ́mọ mọ́ o ṣùgbọ́n ẹ fẹ́ rí àbúrò yín. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ nu ara yín sọ fún àwọn Nàìjíríà. a fẹ́ rí àbúrò wa ẹjọ́ ẹ bá bẹ́ẹ̀ kó bá wa fi fọ́tò kó mú fọ́tò sẹ́gbẹ̀ẹ́
àbúrò mi gangan. ṣé fọ́tò lẹ fẹ́ rí ni àbábúrò gangan. mi ò kọ́ rí fọ́tò, mi ò nídìí fọ́tò, mi ò nídìí anything ẹ̀ ju pé ọmọ mi àbúrò mi àtàwọn ọmọ bí mo dẹ̀ ṣe fún láàyè yẹn ní kó ní bá mi ṣe gbú padà wọn láàyè àtàlàfíà. yẹn ni pé ààyè tọmọ lọ France lẹ fẹ́ rí kódà ni mo fẹ́ rí o. ẹ̀yin gan wà áfítà ọmọ tọmọ àbúrò yín bí àbúrò tí yín gangan lẹ́yìn fẹ́ fojú kàn. òun gangan mo fẹ́ fojú kàn sà. torí kì í ṣe orúkọ yín làwọn ọmọ yẹn ń jẹ́. bẹ́ẹ̀ ni àbúrò tèmi gangan mo fẹ́ fojú kàn. tó jẹ́ ẹ̀jẹ̀ yín tó jẹ́ ọmọ yín tábàyẹ pẹ́yìn náà ń dáyé ń bímọ ẹ ti bírú àbúrò yín yẹn lọ́mọ. dáadáa ibùgàn ọmọ mi tiẹ̀ ni torí ìgbà tó wà kékeré kò sí ó ju bí ọmọ ọdún mẹ́rin ló ṣe nígbà tí bàbá mi kú kò mọ bàbá mi dàgbà bẹ́ẹ̀ ni sà kò mọ èmi gan ló máa rò bóyá mọ́mì gan ló mo sọ pé mi ń ṣe mọ́mì fẹ́ kó máa pè mí sísà olópè mi sísà títí di wákàtí àwọn èèyàn fi máa ń pè mí sísà. the same sista Fúnkẹ́. bẹ́ẹ̀ ni òun ló dá sísà yẹn kalẹ̀ nígbà tó bá pè mí mọ́mì má ní mi ṣe mọ́mì ẹ pé mọ́mì lè.